fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dà. Káfíkà. Bùdá Saamu, mo ti gé má máa pè mí Káfíkà mọ́. Kí ni gan-an? Kí ni kí n máa pè? Mo ní love lórúkọ mi. Love. Mo dáràn abájésù yorùkọ ìwọ love. Ó dá o love Káfíkà oorun ipò jù mo dẹ̀ ń lọ mo rí ọlọ́mọ jẹ́ kínú rẹ̀ ọlọ́mọ jẹ́ kó pa mí ṣá kínú rẹ̀ ṣá máa ṣe mí bákan mo fẹ́ gbé ẹni ìwọ wá jókòó síwájú ń bí kémi jókòó sẹ́yìn ó yá wá látàn kọjá. Pẹ̀lẹ́ ọgbọ́n ẹ̀yin làṣà kẹ́kọ̀ọ́ yẹn fún kémi jókòó sọ ẹsẹ̀ ẹ̀ máa lẹ̀ dí mọ́ mi. ilẹ̀ dì mú ẹ. o fẹ́ sọ̀rọ̀ ẹ di ọ̀nà àfẹlẹ́bù fún mi àbí ìwọ ní Davido kọrin fún àbí kó jẹ́ kó rí ẹ pé abẹ́rẹ́ ibi tínú rẹ fẹ́ bàjẹ́ mi jẹ́ dé báyìí torí Ọlọ́run tó bá mọ̀ kó fẹ́ jókòó wá jókòó tó bá dẹ̀ mọ̀ kó jókòó kémi máa bá tèmi. bí bá máa tiẹ̀ wọlé máa sún síwájú máa jókòó sẹ́yìn yẹn. kó lè máa lẹ̀ dì mọ́ mi àbí. kí ló wà ń dín ni. ìdí tèmi ìdí tí wọ́n lálàá torí ẹ̀ àbórí ẹ̀ bàjẹ́ ni. Bra Saamu kí ká máa bá tiwa lọ náà. ẹ ṣe jàre. jáde Sakiru Raida àbúrò ọmọ òṣì tá a dé káyẹ̀pù sọ́rí bọ́sẹ̀ ní kí n fi ẹ́ lẹ̀ yẹn òòrùn máa jẹ́ pàdé. Bùdá Saamu òòrùn máa la yín. òòrùn máa la ẹ̀. Bùdá Saamu òòrùn máa ládì yín. Káfíkà. Saamu Alajo. ṣáwọn ilé ìlú owó báyìí ṣé èèyàn gidi ni wọ́n. Hello chairman mi làwọn fẹ́ rí ẹ. Ta ni chairman yín? Kí ló máa ń ṣẹ̀yìn ladies tẹ́ máa ti ẹ̀ ń bàjẹ́ báyìí náà mo ní chairman mi làwọn fẹ́ rí ẹ ó tiẹ̀ mẹ́ni tí mò ń sọ gan. Ẹ sọ fún chairman yín kó bọ́lẹ̀ wá bá mi bí. Kí n sọ fún chairman mi kó wá bọ́lẹ̀ wá bá ẹ. Ẹ sọ fún wọn kó wá bọ́lẹ̀ wá bá mi bí. Chairman ọmọ yẹn ní kẹ́ bọ́lẹ̀ ní ṣá ọmọ yẹn bàjẹ́ gan. Ó ní kí n bọ́lẹ̀. Ó ní kẹ́ bọ́lẹ̀ ni. Ẹ jẹ́ n bọ́lẹ̀ fún. Obìnrin ni. Okay sir. Obìnrin ni. Ẹ jẹ́ n bọ́lẹ̀. Ayé mi ta ni mo pàdé lọ́sọ̀ yìí. Kí ló ṣe? Ṣàlàfíà ni. Ṣé yìí ni chairman? Yes. Èmi ní káwọn ọmọ pè mí kọ́ pè wá fún mi. Sórí wo ọsàn tó bá rí gbajúmọ̀ tí ó wọ̀ kòkòrò burúkú ló máa ń jẹrú wọn. Èmi ní kọ́ pè ẹ̀ torí mo láìkẹ́ ṣé òun gẹ̀ẹ́tì mi ń sìn màá fẹ́ kó wà pẹ̀lú mi kí n tọ́jú ẹ̀ kí n fowó tún ẹ ṣe. Ọlọ́run ò ní jẹ́ kémi wà pẹ̀lú yín. Ta ló ní kí n pàdé Bọ́lá Saamu lóṣù ta ló ní kí n pàdé Bọ́lá Saamu ayé mi o. Mo mọ àwọn nǹkan tí ìròyìn máa need ṣé òun gẹ̀ẹ́tì mi ń sìn this is enough money fún ẹ láti tọ́jú ẹ. Ẹ gbówó yín àtẹ̀yìn àtọwọ́ yín mi ò fẹ́ kankan ẹ gbówó yín. Chairman ẹ jẹ́ ká máa lọ sá. Ẹ̀wẹ̀ mú yẹn wá owó yẹn nìkan ni mo fẹ́ o mi ò fẹ́ yín o. Chairman ẹ jẹ́ kí n lọ fún un. Oh babe tó bá wá mind o mi ò láì bó ṣe wà lórun yìí tó jẹ́ wọn nìkan o lè jẹ́ kó tán mọ́tò ká kó lọ drop ẹ̀ níbi tó ń lọ. Mi ò mind ẹ kàn lè gbé mi déwájú yẹn mi ò mind. Bẹ́ẹ̀ lè tún mọ́tò yẹn. ṣe dé jọba ní. Ẹ máa rọ ẹ rọra. Jẹ́ kó tán mọ́tò. Àfikún náà ṣàánú mi kí wọ́n ọmọkùnrin má pa mí dànù. Ọmọkùnrin. Wọ́n náà ní ká lọ. Àwọn rẹ̀. Ó dábàá. Bàbá. Ó dábàá. Aya mi pẹ̀lẹ́. Bàbá mi ẹ ṣé o ẹ káàbọ̀. Ẹ ṣé o. Owó rẹ̀ àwọn. Ẹ rí mi báyìí. Ìntànà kí ló ṣe ẹ́?
kí ló ṣe tó fi pè mí tí mo fi sáré bọ̀ tẹ́ ẹ bá máa dúró eré tí mo sá débi ń gbọ́ Sakiru Rider. Sakiru Rider sọ fún mi báwo la ṣe dàbò tó ká tó débi. àlẹ́rú bá mi gbà tẹ pè mí nípe ìjayà lẹ́ẹ̀kan yẹn. mi gbọ́. ẹ̀rù bá mi gan ni o. ṣé mi ò fẹ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wa lójú ọ̀nà. àfiṣe la fẹ́ dànù ta fẹ́ ṣubú lẹ́nu nígbà tá à ń bọ̀ níbí báyìí. ìgbà tá a wá débí mo wá bá ìyàwó pẹ̀lú draft and ball létí àbí kí ló ń korúkọ yẹ́rìngì. ẹni tó lọ sí patí. irun lẹ gbé sórí bí olórí òrìṣà yìí ọkọ yín ló sùn sílẹ̀ ṣé ẹ play mi ni kí ló ṣẹlẹ̀ gangan náà. ìwọ náà fẹ́ náà rẹ̀ sọ tó ṣe é. ìntàlá kí ló ṣẹlẹ̀. Rasamu. kí ni kò yé mi kí ni. Rasamu lásìdẹ̀ntì. àìsídẹ̀ẹ́tì ló lọ́wọ́ pa ó dá sọ́dọ̀ bẹ́ẹ̀ wọn gbà mí ó tún parọ́ òṣì ó ń kú lọ́wọ́ ó tún parọ́ èèyàn ń kú lọ́wọ́ ó tún parọ́ ojú kò lójú. bóyá sọ fún lè bílífù pé akédanìkan dání ọkùnrin oníṣìná yìí ó lè bọ́ lórí obìnrin. ó gbọ́ rí. ó lè bọ́ lórí obìnrin ni o ọlọ́run ló mọ iye ẹ̀mẹ́ tó ti ṣe tó fi lè bọ́ lórí obìnrin ó wá parọ́ òṣì fún yín ó parọ́ òṣì fún yín wípé òun lásídẹ̀ǹtì ṣé ásídẹ̀ǹtì ló níyẹn àbò fẹ́ fọwọ́ rẹ̀ fakú. oh good ibi tó hẹ́ǹdì ọ̀rọ̀ ẹ sí ibi tó ní mẹ́sẹ̀gì ńlá ni fún gbogbo àgbáyé kéèyàn má fi ọwọ́ ara ẹ̀ fakú àbọ̀ àbá ni tó wà nílẹ̀ yìí àmọ́ jẹ́ kí n kọ́kọ́ béèrè question lọ́wọ́ èyí tó jẹ́ èèyàn tèmi lọ ìntànà orí ẹ̀ burú kọ́ lajú tó ṣeré ni ó sọ̀rọ̀ ó pààrọ̀ ọmọ ẹ̀ ń sìn ṣé lóòótọ́ lóore bọ́ lórí obìnrin àti pé tani tẹ́mi fi ń sáré àsákú nítorí tiẹ̀. lóòótọ́ ni o Rasamu ọ̀tọ̀ ni o táfíkà ni o táfíkà. ládùúgbò wa iná ẹjọ ta ló ń jẹ táfíkà ṣé kìí ṣe tí yẹn ń take. Rasamu táfíkà ò pé méjì ládùúgbò òun náà ni. táfíkà òun náà ni. ọmọ olóṣòye òun náà ni. àbí tó jẹ́ lọ́fùkọ́. òun náà ní bọ́dá àsàmú òun ni òun gan ni olórí burúkú ọmọ tó fẹ́ sọ mí dúpọ̀ ọ̀sán gbogbo ó ní iye bó ṣe sọ mí. pẹ̀lẹ́ máàkì máa yanjú ọ̀rọ̀ yìí máa yanjú ọ̀rọ̀ yìí. ìntànà jẹ́ kí n béèrè question lọ́wọ́ ẹ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ náà ni mo ti béèrè. jọ́ ṣé ọmọ yìí táfíkà yìí òun ló fẹ́ sílé gẹ́gẹ́ bíi kíni gẹ́gẹ́ bí ìyàwó báyìí ni àbò ìfẹ́ gbógun kúrò kó dìrọ̀ mọ́ ìyàwó ẹ̀ tó bá rú ẹ lójú o lè lọ 50-50 àbí you will call a friend. Rasamu táfíkà ó mèrè ṣe ṣùgbọ́n ìyàwó mi mo fẹ́. táfíkà mèrè ṣe. mo wà ẹ́ gbádùn gidi ni o oyún bíi nǹkan disable ni o mo ti kọ́kọ́ fi ṣàkógun sef bọ́ ìtọ́jú mi ó tọ́jú mi gan-an onídàtí wá onídàtí bí mi disable tó máa sọ fún ẹ pé bọ́ ilé ìtọ́jú èèyàn obìnrin wà ní rọ́ọ̀nì ẹ̀gbọ́n mẹ́rin pẹ̀kẹ́rẹ́ o ọ̀rẹ́ máa pè é padà. Yes, come here. Chairman ní tó bá ti jẹun tán kò jẹ́ káwọn mọ̀. Okay. Aṣọ tí ẹ ṣì máa gba ọdẹ ń fi ṣe àmà ṣakọ lẹ́ẹ̀kan. Olúwa o. Ṣé wo gan tiẹ̀ ní chairman ni? Máa fẹjọ́ ẹ̀sùn bébí mi, máa fi sùn, ó máa lé ẹ̀ dànù. Kí ni problem ẹ̀? Kò sí wàhálà, ó kù díẹ̀. Orí ẹ̀ dà ọlọ́run àbá tí yín jẹ́ kẹ pé 1,000 yín bí ma ṣe máa lò yín nìyẹn ó ṣáà rí fíìmù oríbóyé lọ ó sọ fọ́wà pé òun lè dé mi lóhùn wọ́n ṣe bẹ̀rẹ̀ ni wọ́n máa ṣe kí ni wọ́n máa dáhùn tàbá ti dé tàǹsìn pè kán náà ọmọ ẹ̀ kán wá ṣàwọn owó mi. God bless you my brother fíìmù ṣe bẹ̀rẹ̀ ni. àkóbá yàgò àkóbá yàgò
yàgò yàgò àkóbá yàgò lọ́nà mi ò fẹ́ mọ́ o. Àkóbá yàgò 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 àkóbá yàgò 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 àkóbá yàgò lọ́nà mi ò fẹ́ mọ́ o. Àkóbá ò dáa. Ohun tó ṣe àti ohun tó ṣe. Ó dẹ̀ wá yà. Wọ́n dẹ̀ ní wọ́n ló ṣe. Ọ̀rẹ́ mi. Àkóbá yàgò àkóbá yàgò yàgò. Alpha babe ṣé ti bá wa sọ fún wọn? Àwọn mi ti sọ fún wọn. Nígbà tó mọ̀ kó sọ fún wọn kí ló jẹ́ ká máa dààmú bọ́ bí báyìí. Tó yẹ má wọrí. Àkóbá yàgò lọ́nà mi ò fẹ́ mọ́ o. Saamu. Mi ò fẹ́ mọ́ o. Mi ò fẹ́ mọ́ o. Kí ló ṣẹlẹ̀ o? Ẹ ká sọ wọn kúṣẹ́. Ẹ ò bọ́dá Saamu. Ṣé rí àwọn ọ̀rẹ́ mi ẹ̀ta yìí? Mo fẹ́ kó máa gbé pẹ̀lú wa bí báyìí. Orí ẹ̀ burú ni. So ó yẹ lẹ́nu pé mo lè sọ pé orí ẹ̀ dàrú àbí. Mo lè sọ pé orí ẹ̀ fọ́ dànù. Mo lè sọ pé ó ṣe èrè. Ṣé tẹ́yọ̀ bá nífẹ̀ẹ́ èèyàn kì í mọ lẹ́vù bí tó fi nífẹ̀ẹ́ dé ni wàá dé maintain ìfẹ́ tí mo ní sí ẹ. Why would you say such? Why would you say that? You stay upstairs. Ó dẹ̀ dèbí o fẹ́ gba kọ́ọ̀pù lọ́wọ́ mi ẹ bẹ́ gbà mí. Wọ́n ẹ̀ gba premiership tó ti fẹ́ gbà lọ́wọ́ mi. Orí ẹ̀ yí ni. Àwọn ẹni ẹlẹ́ni tó kó jáde tó jẹ́ pé gbárí ìyẹ̀ òun ló wá kó gbogbo wọn jáde kúrò ń bí. Àti Dọ̀tun àti Lọ́ǹgì àti Yọ̀ṣíbí àtẹlẹ́rìn ẹ̀yẹ gbogbo wọn ó kó wọn ní wà. Iwájú hall HT ló kó wọn gbà. Ibẹ̀ ló kó wọn gbà kọjá. Àwọn yẹn àìtí mọ bí tó ń lọ àìtí mọ gbà tí wọ́n máa padà dé ibíìsì ó dẹ̀ ti fẹ́ gbẹ̀yàrá mọ́ wọn lọ́wọ́ wọ́n ìkẹ́rù. Ṣọ́ra o. Ẹ̀wọ̀n bọ́dá Saamu wọn máa padà wá kẹrù wọn. Kí ló fẹ́ máa ṣe mí báyìí? Ẹ jẹ́ káwọn wèrè yẹn máa lọ káwọn ẹ̀wò omi tuntun ti rú ẹja tuntun ti wọ bẹ̀rẹ̀. Orí ẹ bàjẹ́ ọ̀dọ̀ mi kọ́ lomi wà ní. Bọ́dá Saamu ṣé máa sọ pé èèmọ̀ àbúrò mi tẹ́ẹ̀ bá ti èèmọ̀ àwọn méjì tó kó ẹ̀wọ̀ àbúrò mi. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kò sí tí mo mọ̀ nú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta o. Bọ́dá Saamu ẹ mọ̀ mí. Mi ò mọ̀ ẹ́ mi ò rí ẹ rí o. Mi ò rí ẹ rí o. Orí ẹgbẹ́ gan dàrú dépò tí màá mọ̀ wà àbúrò. Gbogbo orí burúkú àtòṣì tí wọ́n ṣe lọ́jọ́sí tí bá bọ́ra lẹ̀ fún ẹ àbí kí n mú bàtà mi tí mo ti fi rìn káàkiri gbogbo àgbáyé yìí tí bá sọmọ ẹ lórí wàá sick sínú èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ mi ìfẹ́ rí ẹ mọ́ bíyùn mi ìfẹ́ rí yín kò sí yàrá. Bọ́dá Saamu wọ́n láti ṣẹlẹ̀ kẹ́yìn ní bàjẹ́ Bọ́dá Saamu. Wá ilé alára nílé wa. Kí ló ṣẹlẹ̀ ṣọ́kọ ẹ dé láti Ghana ó bá lè lọ́dọ̀ ẹni. Mi kò ti dé tàbí tí wọ́n àbúrò mi. Tálà burú ẹ ṣé bàgà ni tálà burú yín. Bọ́dá Saamu Taofika ni. Ta ni ń jẹ́ Taofika? Lọ́ọ̀fù. Lọ́ọ̀fù. Ọmọ wèrè tọ̀kọ́ tí ò gbà yẹn kí ló ṣẹlẹ̀? Wọ́n lẹ́yìn ilẹ̀ fọ̀kadà gbé lọ wọ́n náà rẹ̀yìn àti ẹ̀ lórí ọ̀kadà àbí ṣe bí wọ́n ló sọ fún mi. Bẹ́ẹ̀ni nígbà tí mo bọ̀ rí àzá lánàá mo rẹ́yìn méjèèjì ẹ̀yin wà lórí ọ̀kadà òun wà lẹ́gbẹ̀ẹ́ yín. Mo máa dàrọ̀ àkóbá mẹ́rin tó lọ lọ́wọ́ ẹ gbà mí. Àkóbá ni very terrible sir. Ọ̀tẹ̀ sir. Have you seen this before? No sir. Mo wà surprise sir. Okay. Ẹ wo bí. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ dúró yìí. Ká sọ wípé bẹ́ẹ̀ ṣe wá bí ń sìn abẹ́ gbọ́. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tó bẹ̀ kọ́ dẹ̀ máa rí wọn mọ́. Èmi tiẹ̀ fi ń sọ ni. Kọ́ wá sọ wípé torí ẹ̀ wá bí ẹ̀yin lẹ jí wọn gbé. Sódà. Èmi kọ́ o. Mo fẹ́ gọ̀kadà ọmọ tẹ́ ẹ̀ bí tẹ́ ẹ̀ tọ́. Mo fẹ́ gùn mo dẹ̀ ní kó wọ̀ kadà ó lè lóhun wọ̀. Ó dẹ̀ bá tẹ̀mí lọ. Ó yẹ ẹ kúrò bí o mi ò mọ bóyá rìn ẹ kúrò bí o. Ẹ kúrò bí mi mọ bóyá rìn. Máa fọ́ ṣẹ́kẹ̀rẹ̀ máa tọ́mọ yín lórí. Kí rọ́dẹ̀ bàdújẹ́ lọ pé ẹ̀yẹ́ jẹ́ gbàmọ́ yín lórí lọ. Ẹ mọ bí táwọn yín máa kù sí. Kálẹ̀ ń béèrè. Ẹ̀yin là ń jóde. Kí lè wá fún mi ọ̀sẹ̀ rí yín ni kí lè wá ṣe mi. Ká ń bá yín sọ̀rọ̀ látẹ̀kọ́ nípa ọ̀rọ̀ lé. Àbí. Ẹ̀wọ̀ ẹ̀ tẹ fọkàn balẹ̀ ń tì ẹ wá lọ wọlé. Gbogbo ohun tẹ̀ máa láì kúrò mi Yọ̀ṣíbí. Oya ẹ lọ wò. Oya ni wọ́n lọ wọlé. Ìjọba ń bí dánú yìí ẹjẹ́ bá yín bẹ̀. Saamu Alajo. Tó bá ṣáà ti ń bọ̀ ẹbí mi ra nǹkan bọ̀ o.
Níbo ló mọ̀ tá à ń lọ tó ní ká bẹ̀rẹ̀ ra nǹkan bọ̀? Ibikíbi tó bá rí kẹ́ lọ. Tèmi ṣáà ní kẹ́ ti bá mi ra nǹkan bọ̀ tó bá ti ń bọ̀. Jẹ́ nsọ nǹkan fún ẹ, ṣó ń gbọ́. O ò gbọ́dọ̀ move an inch kúrò nínú yàrá ẹ̀. Ṣó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ? Ṣó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ? O ò gbọ́dọ̀ ṣe kí ni o ò gbọ́dọ̀ move an inch. Ṣé tí mo bá jáde ṣe fẹ́ mọ̀ ni? Àbú tí yọ jáde gan. Ẹyin babe, látàárọ̀ ṣó dìgbà tí wọn bá ṣẹ̀ṣẹ̀ ń pè ẹ́ kó tó mọ̀ pé o máa wá ni. Babe, ẹ má bínú pé mi díẹ̀ kí tó dé. Ẹ wò, a máa rí love láti jẹta. Ta ló ń jẹ́ love? Ta ló ń jẹ́ love kẹ̀? Ṣé kí wá gbọ́rọ̀ love sórí ni? Love tẹ́ pé ó máa wà níbì kan tó máa enjoy ara rẹ̀ tó máa ṣe kinní ìyẹn ni máa gbọ́rọ̀ ẹ̀ sórí tó bá yá padà sílé òun ló mọ̀. Ṣé bébì wa ni? Babe, please say something now. Gbogbo tó ń sọ. Ọ̀rọ̀ wo ló fẹ́ kí n sọ náà dá mi lóhùn náà. Ṣé love ó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ kékeré ni? Na big babe now. Ó wá sọ fún mi pé wọ́wọ́ jálọ abeg. Oh my God. How lè sọ̀rọ̀ báyìí? See, I'm going nowhere. Rí love ẹni ká máa jáde. Níbo la fẹ́ máa lọ? Èmi ò lọ síbi kankan o. Oh, yes. Mo lọ síbi kankan. You are not going. I'm not going. Babe, she's not going. Will you meet me outside? Let's really? Like really? Èèyàn burúkú ni yín o. Wọn ò rí nínú wa èdè tún jáde. Tó bá yẹ pé iná bí mo máa ṣe nìyẹn. Bí máa yẹ ṣe lélẹ̀ èèyàn burúkú ni yín. Ẹ kì í ṣèyàn rárá. Èdè ń jáde àrí love. Wọn ò rí love látijọ́ èdè ń jáde. Ẹ fi pé tá bá demolish bí tá wá fi kọ́ bá hotel ó máa make sense kan sá. Kan tèmi náà wò nìyẹn, kan tí fẹ́ fi ṣe nìyẹn. Àbí side hustle kí ló feel? So that gbogbo tá ń kó lọ ìta fi lọ sanwó hotel. Wallahi. Àmọ́ káwọn ọmọ ẹ wá bí. Ó balance. Life wa better ni. Better. Fine girls. Ẹ súnmọ́ bí kí n tún yín ṣe. Rájò, má ṣe bẹ́ẹ̀ fọkùnrin. Pẹ̀lẹ́ díẹ̀, Ọlọ́run á pọ́n ẹ lé. Bó ṣe pọ́n wa lé yẹn, wà lálùbáríkà. Fún mi ní 100 níbẹ̀ yẹn. 100 sir. Ọmọ tó pọ́n wa lé ni. 100 rèé. Ìtọ́jú ara ẹ̀. Ẹ ṣé sir. God bless you. Thank you so much sir. Ẹ ṣé gan sir. Ẹ ṣé sir. Ní kí n jẹ́ a máa lọ. Wo o lè máa lọ tiẹ̀. Ní kí n náà. O lè máa lọ. Ẹ ṣé sir. Filẹ̀. Fún mi 50 sí. Torí pé o pẹ́ dé ni o. Ẹ ṣé sá. Ìpele wa lọ́nu òun. A fẹ́ dọ́dọ̀ rẹ wa kan sálẹ̀ bẹ́ẹ̀. Tẹ́bà ní fẹ́ dára ilé àmójúkò jù. Ẹ ṣe jẹ́ kí n gbé yín. Ẹ ṣé gan. Ẹ ṣé sá. Wájú. Káwọn ọmọ rẹ̀ tẹ̀yìn. Ẹ wọlé. Ẹ ṣe mọ́tò fún wọn. Hello Dábìrà. Wo ibi báyìí tá wà yìí ayé rẹpẹtẹ òun là ń jẹ́ ń bí báyìí dóò náà o bọ̀bọ̀ yẹn disable ni o bọ̀ ó gbé wa débẹ̀ gidi ara nǹkan tá a máa ń sọ fún ẹ nìyẹn. wo miss ń tiẹ̀ ó tiẹ̀ ti miss dóò náà má wọ̀rí o gbogbo àwọn pictures tá a yà a máa send everything sí ẹ wàá lè mọ̀ pé ayé gúnlẹ̀ síbi kan. ẹ̀yin náà ó dáa ìwọ ló mọ̀ later. Kí ló sọ? Nígbà tó ti mọ̀ tẹ́lẹ̀ ó kọ̀ dákẹ́ lórí fóònù náà ni kò sàn kankan. Fẹ́kàn tẹ́lẹ̀ ìwọ náà fúnra ẹ̀ ó mọ̀ pé Dábìrà onígbéraga ni kò ní dáhùn. Ọ̀rẹ́ mi àwọn pípọ̀ yẹn kọ̀. Wọ́n láwọn ń gbé díríǹkì bọ̀ ń sìn lọ́sọ̀nà. Ó yà tètè gbé wọn. Wọ́n ń gbé díríǹkì bọ̀. Saamu Alajo. Ìdí ọtí nìyẹn ó jẹ́ ká gba nǹkan tá a fẹ́ gbà káyé tè kúrò níbí bá ṣe. Ibi bá yóò wọ̀ ẹni ṣó ní bí. Ṣàlàfíà ni iṣẹ́ blapo. Ṣé ẹ jọ ara yín? Àbí ṣọ́. Máa tọ́jú yín pa. Máa fún un pa.
mo sọ fún ẹsẹ̀ o ṣáà rí bóyá lọ o ṣáà rí pé fíìmù yẹn lọ àwọn ilé òun anything 1 man down 1000 là ń lọ 1000 a ṣe bẹ̀rẹ̀ ní 1 man down wọ́n náà lè ṣàwọn owó yẹn bọ́dà mi má stress me very interesting. bọ́dà Saamu ṣe nìyàn onínúure ni bọ́dà Saamu kan community púpọ̀ bọ́dà Saamu a máa ṣọ̀yàyà níbi gbogbo. bẹ́ẹ̀ pé bọ́dà Saamu lámúlùdùn ẹ ò ṣì sọ. bọ́dà Saamu. ẹ gbà mí. Nuru. ẹ̀gbọ́n yẹn lè change. Nuru. bọ́dà Saamu. mo dáràn lébi ni mo fi ń pè yẹyẹ torí Ọlọ́run Nuru. change. Ọlọ́wọ́ láì kí ni. ẹ̀fún ọ̀lẹ̀ ẹ̀gbọ́n mi wọn. tá làwọn ajá yìí. àwọn ajá kan àwọn boys mi nìyẹn àwọn boys mi nìyẹn tó bá bẹ́ sí wọn máa yọ yín lẹ́yìn o. wọ́n á yọ èmi lẹ́yìn. wọ́n á ṣí wọn lẹ̀ wọ́n á yọ yín lẹ́yìn. màá fọ́ wọn ní hóró wọn méjèèjì hóró yín méjèèjì máa tẹ̀ á ṣe pèsè nínú àdúgbò mi abẹ́ ìmọ̀ mi ní orí yín ò pé. ṣàlàfíà ni ẹkújẹ́ mẹ́ta. Nuru. bàbá àgbàlagbà. Nuru. ibo ló ti rí mọ́tò. nǹkan ti change everything ti da. mo ti ní mọ́tò mo ti nílé mo ń ralẹ̀ mo wá wo bàbá kan sálẹ̀ ń bá ẹni. onímọ́tò ò ti nílé ṣé o mọ ibi tí mo ti rí ẹgbẹ́ yìí ṣá. àbólórí burúkú ni ẹ ní. nǹkan tó ṣe mí náà lè ṣe yín náà. ayé ẹ̀ máa bàjẹ́ ni ìwọ múlẹ̀ oníyàwó ó ń pọ̀ sí tó pàtí tó ẹ̀ oníkan tó ṣe eré ṣe mi ó máa ṣòfò ẹ fẹ́ bọ̀ náà àwọn ọjọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ẹ̀ sí súnì olórí burúkú wà bọ́ọ̀ ni wọ́n ti sọ fún mi tipẹ́ mi ò fúra rí wọ́n ló ṣe ló máa bá ti ìyàwó mi wọ́n life and direct ni mo ka lórí bed pẹ̀lú ìyàwó tẹ̀lé. Aaron, this one, please, where is the proof? Proof yẹn gangan ló pè mí ní màálé mo lọ sí station jọ proof dà. nǹkan tó dùn mí jù nìyẹn bro Saamu nǹkan tó dùn mí jù nìyẹn fún mi ti kú mi ò rí record. ẹ má ṣe ti sóríire kárí pé record mi fúnṣọ mi ti bàjẹ́. ṣẹ́gbọ́n ayé òní dáa. ẹjọ tó lọ ẹ má sùn ẹ má sùn kí ló wà lọ́wọ́ ẹ. ẹ sún lẹ́nu àwọn oníjọ́ yìí. táyà kọ́ ni. mo fẹ́ sún ni mo fẹ́ sún pa. ẹ fẹ́ sùn ẹ má sùn ẹjọ ẹ má sùn èrò ẹ má sùn. ìjà àgbà ti bọ̀bọ̀ ìjẹ́ bro Saamu. mo ń bẹ olóòfẹ́ bá tèèyàn jẹ bó ṣe wà yìí sí látìgbà tó ti fẹ́ yàwó ẹ tó o bá mọ̀ lọ́kàn ẹ wípé oògùn orí obìnrin mi mọ̀ lẹ́yìn tó o ti fẹ́ yàwó ẹ jẹ́ kán sùn. bro Saamu ẹ máa lọ bẹ̀ yẹn mi ò ṣe bẹ́ẹ̀. mo jẹ́ bẹ́ẹ̀ yẹn dẹ̀ ẹ̀rọ gọ́ṣọ́ má sùn ìwọ náà ní girlfriend tí bá lọ pè yàwó ẹ wá náà. yóò ṣe ìyàwó oníyàwó bro Saamu dábàá sọ ọ́nà fún di lórí. mo ní kẹ́ gbégi lẹ̀ ó dẹ̀ ẹ̀sùn ọ̀pọ̀. dábàá sún ẹ kì í fún kàlákọ̀ o. ó dẹ̀ sún ẹ̀sùn ọ̀pọ̀. bó máa dárò tó lọ náà. ẹ fi gbogbo yẹn lẹ story nìyẹn everything ti change. bàbá kan ni mo ra rẹ̀ lọ́wọ́ ẹ̀ ní sàlẹ̀ nígbà yìí òun ni mo fẹ́ wá wò mo fẹ́ surprise wọn ọ̀dọ̀ wa kí wọn ni. o ra lẹ lọ́wọ́ bàbá kan níbí. mo ṣe ń ra lẹ mo ń ra lé ni mo ń ra mọ́tò everything ni mo ń ṣe. ọlọ́mà tó bí o bá àgbàlagbà. ìwọ tó wà báyìí o ti nílé o ti ní mọ́tò o ti everything. má gbàgbé mi Ọlọ́run má gbàgbé. Ọlọ́run mi ò mọ̀ pé máa bá yín báyìí ká ní mo mọ̀ máa ti dira yín wá ẹ̀jọ̀ bá manage kékeré kẹ́kọ̀ọ́ fi dàpọ̀. eléyìí ní kékeré Nuru o ṣe gan gbogbo ibi tó bá lọ lé ìrìn àjò máa lọ ni máa bẹ́ẹ̀ ya fọ́tò máa gba nọ́mbà ẹ̀ máa mú ẹ̀ dáadáa Nuru àdúgbò tẹ̀bí ó yẹ kó mọ. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ náà. ó ti mọ́ra ẹ má bínú ẹ̀jẹ̀ ìjọ náà kò sí ibi tó wù kó lè dé lẹ́nu àjọ máa débẹ̀ Nuru. máa rí mọ nílò ayé ìgbádùn láyé mi gbẹdẹmukẹ ní màrin gbẹdẹmukẹ. bùrọ̀ Saamu ọlọ́run ṣe tí mo rí ẹ wò ọ̀rẹ́ wa là ń wá ẹni tó dé sọ fi sọ pé àti bọ̀bọ̀ tó jó gbé wọn lọ yìí gbé àti ẹlẹ́jọ́ wà papọ̀ bùrọ̀ Saamu ẹjọ́ ẹ bá mi wá àwọn ẹjọ́ bùrọ̀ Saamu ẹjọ́.
yìí tí ò bá tiẹ̀ wà ní làákàyè ìwọ tí mo mọ̀ tẹ́lẹ̀ ṣe bóyá kó o gbọ́n kí ni túmọ̀ tán sọ yìí. wá ní sùúrù bọ́lá Sàámú torí Ọlọ́run ẹ má bínú ó ti tó fẹ́ à bọ́lá Sàámú wọ́n ní gbogbo nǹkan lọ́bù ní kì í ṣe ibi tó ń rán mo mọ̀ pé bí mo ṣe wà yìí mo mọ̀ yìí pé ẹ ń fi gbàkọ̀gbọ̀ kan nú bí nǹkan bá ṣe rí ló lẹ ṣe máa ń sọ wọ́n ní jẹ́ fún mi fò yẹn wọ́n lọ rí yín pẹ̀lú bọ̀bọ̀ yìí ẹ wo bọ̀bọ̀ yìí. kí ni kí èmi ló sọ fún pé gbogbo nǹkan lọ bùn ní kì í ṣe bí tòrùn jọ kí ló bùn mí ní kí ló bùn mí ní tí ò ṣe òrùn orí ẹ bàjẹ́ ni níwájú tèmi ló ti ṣẹlẹ̀ àjọ sẹ́sọ̀n lẹ́yìn tiwa. alápẹ̀rẹ̀ police station. lọ́nà pásọ Isaac ẹ máa yanjú ọ̀rọ̀ yín ẹ máa yanjú ọ̀rọ̀ yín. ní sùúrù àmọ́ ètò ìpínlẹ̀ lọ torí ọ̀rọ̀ àwọn ọmọ tó ń wà ti di wàhálà fáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀wọ̀n ó ti di ẹ̀wù báwọn náà iná ìṣe sunkún torí Ọlọ́run. sọ pé tó ṣe bí òwe àgbà. ó dẹ̀ má bínú torí Ọlọ́run tó ṣe bí òwe àgbà bá Sàámú àgbà ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run. talẹ̀ ń wá talẹ̀ sọ pé wà lọ́dọ̀ ẹ̀ tani. bọ̀bọ̀ yìí ni wọ́n sọ pé òní wọ́n rí àwọn girls yẹn láàsì lọ́dọ̀ ẹ̀ igbó wọn sẹ́ndì fọ́tò pé ọ̀dọ̀ ẹ̀ náà wà. Nuru re. Mo ti mẹ́ta wọn. mo sọ pé máa mọ̀ ọ́. ẹ wá disable lẹni tẹ́ ẹ sọ yìí. kí wọ́n ní ìtẹ́yìn gbìyànjú láti sọ lọ ṣé ohun tẹ́ ẹ sọ sí ni wípé òun ló jọ́mọ̀ gbé àwọn ọ̀rẹ́ yín èèyàn máa burú torí Ọlọ́run ẹ máa burú torí Ọlọ́run àwọn ọ̀rẹ́ yín tẹ́ ẹ wá sí ẹ wà lẹ́ni tẹ́ ẹ tún lè sọ wípé ó wà mọ́ ẹ lẹ́ni tẹ́ ẹ lè parọ́ mọ́mọ́ ó tún wá jẹ́ Nuru. bá Sàámú kì í ṣe pé ó ti confam ìtòlẹ̀ la ṣe káwọn ọlọ́pàá pé bóyá tẹ bá tẹ̀ bá wa mú wọn dọ́dọ̀ wọn wá lè ṣe investigations wọn. àbúrò mi tipẹ́tipẹ́ ní Nuru kò pẹ́ tí mo rí Nuru ìgbà tí mo rí ó fún mi ní nọ́mbà ó fún mi ní àdírẹ́sì ilé ẹ̀ ṣó ti yẹn wíwá tẹ̀ wá wá ìtẹ́lẹ̀ wá Nuru yìí mo mọ̀ kẹ́ni tí ò bá jẹ́ gbì kò ní kú gbì èmi ò ráyè tí yín o èmi níbi tí mò ń lọ báyìí kí n tó padà délé á tó 11:30 lálẹ́ tó bá di àárọ̀ ọ̀la máa jí ní 11 tí n bá jí tán kájọ wo bá ṣe fẹ́ ṣọ̀rọ̀ ayé. Sàámú ó lè ti pẹ́ sígbà yẹn jọ torí Ọlọ́run ẹ jẹ́ káwọn ọlọ́pàá yẹn ṣe investigation wọn. ṣé kí wọ́n fi ọ̀rọ̀ ayé mi lẹ̀ kí n máa gbọ́ tí yín ni ṣé kí n tilẹ̀ kí n máa gbọ́ tí yín. bro please ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé ọ lọ sí ìdílọ́tò bẹ́ẹ̀. Really? Are you inviting me or you are arresting me? Sorry, we are inviting you, sir. Inviting me to your car. Mo rò pé nǹkan ṣe yín tẹ́ ẹ bá bọ̀ pàṣẹ kí n tẹ̀lé yín lọ sẹ́ni wíẹ̀ bí mo ṣe fẹ́ wà ẹ fún mi ní 500 each. kí ló ṣẹlẹ̀. kí ló understand bọ̀dá yìí. kí ló ṣẹlẹ̀ kí ló understand ẹ̀ pa mi ṣé bá a jọ mọ̀ ni ṣé bá a jọ mo rí yín pọ̀ ìjọ tí mo ra bro mi ni. ẹ̀gbọ́n Sàámú kí ló ṣẹlẹ̀. mi ò understand gbogbo ohun tó ń sọ jàre ìjọ tó ti fún mi ní nọ́mbà tó ti fún mi ládùúrẹ́sì ilé mi ò tí ì láǹfààní àti wá bí torí pé kò tí ì ṣe nǹkan kan tó máa gbé mi wá síbí ìgbà tí nǹkan tó dẹ̀ máa gbé mi wá síbí wà ní kíákíá ṣé mi ní wá bí ni. àwọn guys tẹ́ ń bá fọ wàhálà yìí wọ́n lé o kí ló tẹ̀ ṣe báyẹn. èmi kò sán èmi kò lálàáfíà mo ṣẹ̀ṣẹ̀ láǹfààní àti rí nǹkan tó important mà ti torí ẹ̀ wá bí nítorí ẹ̀ ni mo dẹ̀ ṣe wá bí lẹ́nìí mo lè wá ìbí ni kọ́kọ́ ni mo wá ìbí àtàwọn ọmọ bọ́ìsì àdúgbò bíi méjì mẹ́rin nọ́tẹ̀lẹ̀ bí wa bóyá yẹn ló bà lẹ́rù tó fi ń pariwo. ẹ pín ládìrẹ ṣé mo ní ká máa kó ìwà sílé mi ni. ọ̀rọ̀ wọn tiẹ̀ wá kọjá ọ̀rọ̀ bọ́ìsì torí n tó wà lọ́wọ́ wọn ó kọjá bọ́ìsì o. kí ló wà lọ́wọ́ wọn. àwọn ilé ìdádì ní kán pé o. ẹ má bọ̀ ẹyẹ ẹ má bọ̀ ní bò. ẹ jẹ́ kán wá ṣe nǹkan tó fẹ́ ṣe. àwọn ni. ẹ̀gbọ́n Sàámú ẹ kọ́ ọ̀pá wá bá mi. rárá o àwọn náà sọ pé wọ́n ní pé ṣé mo mọ̀ ẹ́ mọ́dé ni mo mọ̀ àbí kí ni wọ́n ti ṣe mo mọ̀ ẹ́ mọ́dé ni mo mọ̀ ẹ́ òun náà sọ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ wọ́n náà tún ti lọ́wọ́ ẹ́. brosam ẹ ti dúpẹ́ lọ́wọ́ yín ẹ ti try fún wa ẹ ṣe gbọ́n sa. Mr. Man àfi wá search ilé yín sa. For what? ẹ jọ for what? ṣé o sọ fún mi pé mo ń gbé kokéèdì àbí mo ń jẹ́ ọmọ kókó gbé síbí? For what? Sorry sir ọlọ́pàá ni wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa. Go ahead and do your job. Bọ̀bọ̀lá Sàámú dọ̀dọ̀ mú mo pè yín náà mo fún fóònù nọ́mbà mi dọ̀dọ̀ mú mo pè yín ẹ lè pè láti bẹ kẹtọ́ mú yàn wá sọ́dọ̀ mi. èmi dọ̀dọ̀ mu. ẹ máa rí mi tó ẹ mú ọlọ́pàá bá mi. àbí tó ń sọ fẹ́ ṣẹlẹ̀ ni èmi ọba community mẹ́wẹ́wà kí ló ń wọ̀ ń bẹ́ẹ̀ ṣe yàrá ó dà pé yàrá pọ̀ bí o kò sí wàhálà a máa dúró de àbí dọ̀dọ̀ mu náà wà bí ó ń dúró de. Officer, how's it going? kí lélẹ̀. kí ló ṣẹlẹ̀ nígbà yìí. Leke. Yes, sir. You know what? Leke, let's go out. Sir, sorry, sir. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí láyè. Kí n wádìí ohun tó ń ṣẹlẹ̀ níbí. How? Ẹ jọ̀ọ́ ẹ fún mi láyè. All right, go ahead.
méjà ńlá bá sọ àrílé omi kedere lójú ọmọ aláṣẹ mẹ́jọ ríran gbogbo tó ṣókùnkùn níbí kedere ní kó wọ̀ síta. Ajé ni wọ́n ní kí n lọ wá wá. Ẹni máa mọ̀ pé owó máa kójú rẹ̀ fún mi o. Wọ́n ní tábà wá ní wọ́n máa nà wá o. Let's go. Kí ni túnmọ̀ ilé ìfẹ́ ṣe ìyọ̀nà? Èmi dẹ̀ trust yín gan ni o. Nígbà tí a mú kírímínà gidi ní, o jẹ́ ṣe suspect kankan, kírímínà gangan ni tẹ́ ẹ mú láti ìjẹta, tá a lè dán kankan nítorí ẹ̀. Ẹjọ́ tó lọ́nà kí ni túnmọ̀ yẹn? Tá a lè bá àwọn èèyàn lọ́dún ẹ̀ tá a mọ̀ pé ritualist lẹ́yìn. Ẹjọ́ ibi tó kọ́ máa lọ jẹ́ ká lọ, bó dẹ̀ gbọ́ wọn ló lè wọ́ ó ìwà bí ó ṣe fẹ́ mú kí lọ bá nínú sẹ́ẹ̀lì. Ẹ ṣe sùúrù Mr. Sammu. Mo ti ní kọ́ lọ mú wá sọ́fíìsì mi tó rọ́ ní ó lọ́wọ́n ọ̀rọ̀ kan tó ń fẹ́ bá mi sọ. O tó wọ́n bá sọ kó sọ tó bá lè kí ká lọ bá níbi tó wà ní. Good, iṣẹ́. Ń gbọ́, kí ló fẹ́ sọ? Nuru! Ẹ sà kò dáa kí lọ́mọkùnrin ìfẹ́ fún yín. Nuru ni mo wo yìí, ojú méjèèjì ló fi ń wò mí, ó yẹ ká ẹ ti fọkàn. Ó yẹ ká ẹ ti di ìwọ̀n ẹ̀, ó yẹ kí Nuru ní mọ́mọ́. Ẹgbọ́n sàmú ẹjọ́ tó lọ ẹ bá mi bẹ̀ wọ́n ni. Ó ní nǹkan tí fẹ́ sọ. Má jẹ́ kí n stress yìí rárá. Ṣé understand sir? Tí mo pass through lágbára gan ni. Mo kò wẹ̀ mí náà kí n ṣàwọn nǹkan tí mo ṣe. Ṣé understand sir? Nígbà tí mo ń jí láàbù mi, mo ṣe jọ́ mo gbúrú tó. Kò sọ́mọ tí mo pàdé tó gbà fún mi rí. Ẹ ti gẹ̀ẹ́sà, mo ti wà bí ọdún mẹ́ta rí tí ọmọ ò gbà fún mi, mi ò súnmọ́ bí rí. Ẹ gẹ̀ẹ́tì mi sà. Mo dẹ̀ gbà tó ọmọ gbòòrò pé step up game yẹn. Pé advice mi yẹn pé tí bá ti rá ọmọ. Ṣé understand sí? Pé tí bá ti lè súnmọ́ tí mo fún ọ lówó. Ṣé understand tí bá ti fún ọ lówó tẹ̀ fún mi lórúkà kan tí bá ti fi gbá ọ báyìí. Ọmọ disappear kúrò lọ́wọ́ mi. Ọmọ lọ síbi tí ọlọ́pàá babaláwo yẹn ti padà rí wọn yẹn. Ibẹ̀ lọ́wọ́ disappear for 21 days mi ò ní rí wọn mọ́. Ṣé kẹ́tì sí mi tó ń lọ? Kò tẹ́mi kọ́ máa realize later ni pé tí bá tọ̀ ọ́ bá kú báyìí máa bú dọ́là, tí bá tọ̀ ọmọ bí náírà, tí bá bú ẹ̀yìn pounds ń dẹ̀ já ẹ̀ lọ. Mi ò mọ̀ pé màá sunkún ẹ̀ kó sàmú ẹjọ́ tó lẹ́ bá mi bẹ̀ wọ́n. Orí ẹ̀ burú Nuru. Orí ẹ̀ ti bàjẹ́. Ẹ bá mi sọ fún ayé ò ti bàjẹ́. Nuru ayé ẹ̀ ti rán ní bó ṣe wà. Ìwọ ẹ wò àwọn ọkùnrin pọ̀ táwọn tó jẹ́ pé oníṣẹ́ ìbí tiẹ̀ ni wọ́n. Kò dìgbà tí wọ́n bá jẹ́ dìsè gbogbo òṣè jẹ́ yìí. Kò dìgbà tí wọ́n bá lẹ́sẹ̀ àbí tí wọ́n ò lójú. Ìwà burúkú yẹn pàdé nínú wọn tó ti mú kókò sí ni táwọn bá ti ṣe ríṣùà táwọn bá ti wá ọmọ obìnrin àwọn máa lò fún irinṣẹ́ wọn. Káti ẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan wà ní ìgboro tó jẹ́ pé wọ́n kọ́ wọn gbọ́ wọ́n gbà. Kò síbi tán lè tojú bọ̀, kò síbi tán lè torí bọ̀, kò síbi tán lè kábẹ́ bọ̀. Wọ́n á rí pé iná ni á dẹ̀ máa jó wì wọ́n á dẹ̀ gbà bẹ́ẹ̀ bọ̀ nítorí pé kí ni nítorí wọ́n fẹ́ gbowó. Ǹjẹ́ àbọ̀ pé bá jẹ́ Nuru ṣe bàjẹ́ mo mọ̀ ẹ̀yin ọlọ́pàá ẹ máa publish ẹ̀ síta jẹ́ káwọn èèyàn mọ̀ pé Nuru tún ti ṣe nǹkan bí èmi náà tó jẹ́ CNN àdúgbò máa jẹ́ káwọn èèyàn mọ̀. Ǹjẹ́ àbọ̀ pé lórí burúkú ọmọ mi wà tó jẹ́ bá tún fọ́ọ̀lù ẹ̀ á tún bọ́ sínú ìwà àtàwọn àná ẹ̀. Fítíìmù burúkú yìí òun náà tún wà náà wọ́n á tún kà mọ́ wọn. Ìyẹn àwọn ọmọ tí wọ́n wà níta tí wọ́n gbẹ́kọ̀ yẹn á tún kọ́ sínú irú wà láyé á máa wọ́wọ́ káàkiri wọ́n á tún lò ní náà. Wo ò lè bọ́nú ẹ̀ ẹ̀sà ká má ṣàkóyè àsán ẹ̀já ìdọ́kọ̀ tó wà. Mr. Man, èmi ti understand ṣé o ti ọ̀rọ̀ ẹ ti yé mi. Èmi kọ́ ló máa bẹ̀ ṣé èèyàn stand tó bá dé court adájọ́ tó wà ní ìjàjẹ́ ló máa bẹ̀. Torí mo ń bẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ ti wà ní court. Ní tó bá wọn adájọ́ a ṣe lórí ẹ̀. Tó dá mi lójú pé adájọ́ ò ní ní kó máa lọ scoffy. Ó yá take him back. Follow them. Kò ní dá fún ẹ Nuru. Orí ẹ bàjẹ́. Ẹ̀sà inside life oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu